alami wal ulama yuturan ala inna nil mafulu lasitu bi fa'ilin fashukuri lil fa'ali faridu madadari aya fa'ila li khairati ya mustafa al wara nataiju khairi fi minka tubusaru fil jahari bi ayyi quwwatin lil maf'ul ala al fa'ili aya fa'ila li khairati ya mustafa al wara nataiju khairi minka tubusaru fil jahari malana la nashkuru ulamaa udabaa allazina staqaina min ya nabi adabihim waktabasina min anwari albabihim matu wa zikruhum hayyun fi qulubina walawla kida'u nubuwati laqulitu unzila alayhimul wahyu ta'atatil asalibihim likamilati ar-ru'us wa tawbati bi ta'birihim lijamilati liqayyimati an-nufus hum lidunya hasatisatun khatabu wa katabu ifadatan lilimajamihi nasahu wa adabu bilkalimi jawamihi wa shukurumu alayna faridun aqusu bizalika aqusu bishukuri zalika al-alama al-muwarriqul kabir fi baladi Yoruba shahida al-arabu annahu tawdun azim fil ulum wa inna lahu maziyatan la tunkaru wa ikidama la yujhalu ẹni Shehu Mustafa ó ṣe bàbá alákọ̀ọ́ni adúpẹ́ nínú ẹbí àwa ẹ̀sọ́ wa dògo Sheikh Mustafa adúpẹ́ ṣe bàbá Zugilulu ẹ ṣe. èyí tí ó dùn mí ní káwọn ọmọ kí wọ́n má gbé wákà yẹn ni mo fẹ́ wí Sheikh Zugilulu ẹ ṣe. bàbá alákọ̀ọ́ni adúpẹ́ nínú ẹbí àwa ẹ̀sọ́ wa dèèyàn bàbá Zubeidatu ẹ ṣé àdúpẹ́ balẹ̀lẹ̀ àwa ń dúpẹ́ gbogbo oníkálukú tí ń bẹ níbí ni wọ́n di kútùbù láàyè wọn bàbá wa lẹ́dẹ̀ kútùbù ni wọ́n sọmọdání kútùbù ni wọ́n gbogbo wọn ni wọ́n ń jẹ́ ìmọ́lẹ̀ ní gbogbo bíkíbi tí wọ́n dé ẹni Sheikh Mustafa ẹ ṣé bàbá alákọ̀ọ́ni àdúpẹ́ nínú ẹbí àwa ẹ̀sọ́ wa dèèyàn bàbá Muntaka ẹ ṣé àdúpẹ́ béèyàn bá ṣeré ká sọ pé ó ṣeré